try láti move lásán máa fi bọ́n máa fi kọ́ àárọ̀ ibi sísè rárá. Sir? Olaske, wetin dey happen now? Why dey panic? You no bẹ̀ lẹ́rù. Ẹni tí Ṣàngó bá tójú ẹ̀yà igi lóko tó bá gbọ́ dídún àrà ó máa sá pamọ́ ni. So, omi ń gbé lady yìí ló sọ pé ó ti yí wa tán. Torí pé ọmọ tí ó mọ̀ mí nínú school yìí ó ti gborúkọ mi rí wọ́n mọ̀ pé mi ní ikú tó yára pààyàn ju kánsá lọ so kò sọmọ tó lè gbéná ojú mi. Oníjọ́ yẹn gangan àwa mélòó la wà nínú ilé lápapọ̀. Wọ́n ní tẹ̀tẹ̀ tó bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ ó máa ń yẹra fún ojú rẹ̀. Ìtumọ̀ báwo ó ti sọ fún ẹ nìyẹn àwa lè wékéré òun ní tẹ̀tẹ̀. So what are the details? Bímbélé ni details. Orúkọ tèmi ni Pablo Gambito. Kò sígbà tí n bá dá blood máa flow. Mo mọ bí tíṣẹ́ yẹn ti wá o. Mo dẹ̀ máa jẹ́ kó mọ̀ pé mo ní mọ́ńkẹ́ lórí mo dẹ̀ wọ ṣùgbà àgbà. Kọ́ máa kà náà ẹ̀gbọ́n mi. Ọ máa mọ̀. Now let me ask you this. For the first and for the last time, ṣé blood ẹ ló fẹ́ mú ni? Àbára brother wúlò. My blood. Ṣé o mọ̀ pé ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ kí aṣọ ń dà kí sàkókè máa ń bá ajá ṣeré gélé? Yes, boss. Attack is the best form of defense. tó bá tún sọ anything bẹ́ẹ̀ máa mú ìbọn ẹ̀ máa fi fọ́ orí ẹ̀ dànù. Má dẹ̀ dáa fún ẹ. So wetin you come dey talk now? Kí ló tún wá kù? Òkú ìbọn kan wà nílé sir. Okay. We will call for ambulance. Okay sir. Move it. Okay. Yeah, move. Okay. Get down! Get down! Get down! Oh!